Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Sírí ọ̀rọ̀ bí bandits, àwọn bòròró, àwọn tí wọ́n wá láti Niger Republic, àwọn tí wọ́n wá láti Uganda, Sudan, bí wọ́n ṣe ń ya wọ Nigeria láti north. Sọ̀rọ̀ yẹn ni a fẹ́ jẹ́ ká gbéyẹ̀wò because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lókè ògùn, àwọn kan sọ pé Fúlàní darandaran ni, àwọn kan sọ pé bandit ni. Àwọn wo gan ni àwọn tí wọ́n jẹ́ bandit yìí? Àwọn wo ni àwọn Fúlàní darandaran? Àwọn wo ni bòròró? Ipa wo ni àwọn gọ́fìmẹ̀ntì wa náà ń kó nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí? Ipa wo ni àwọn tán jẹ́ olórí ológun ni wọ́n ń kó nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí? So gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ ni ẹ máa gbọ́ nínú fídíò yìí. Nàìjíríà kò safe mọ́, ilẹ̀ Yorùbá kò safe mọ́, north gẹ́gẹ́ bí a ti mọ̀ nígbà tó ti pẹ́ wípé gbogbo bẹ̀yẹn náà kò safe. Ipa tí àwọn tí wọ́n jẹ́ adarí wa tán kó nípa ọ̀rọ̀ insecurity ní Nàìjíríà, gbogbo ẹ̀ ni a fẹ́ jẹ́ kí kẹ́ fi ara balẹ̀, ẹ̀yin tẹ́ jẹ́ fíwàsí wa kẹ́ gbọ́ sétí. Ó ti di etí ọba nílé, etí ọba lóko, ó ti di ojú lalákàn fi sọ́rí. Kò síbi tó safe mọ́ ní Nàìjíríà báyìí. Kọ́lọ́hun ṣàánú wa, Kọ́lọ́hun dáàbò ẹ̀bò wa. Àwọn olórí wa, gbogbo àwọn security force tí wọ́n ń gbà, kí ni wọ́n fi ń ṣe? Ṣé wọ́n fi ń dáàbò bò wá ní orílẹ̀-èdè Nàìjíríà? So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ àwọn àṣírí tó tú síta lẹ́nu àwọn tí wọ́n ti jẹ́ ajagun tàrí, tí wọ́n ti jẹ́ ológun rí nílẹ̀ Nàìjíríà. Sọ̀rọ̀ ẹ̀yàmẹ̀yà, mo wá láti wá sọ̀rọ̀ security. Thank you. Ntèmi bá wa gangan nìyẹn. Brother kan sọ ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan. Ó ní àwọn army. Brother, you don't know what you're talking about. I've been in the Nigerian army. This is my 35 calendar years. Màá proof ara mi àwọn ogun tí mo ti jà. Mo fẹ́ quote you the word of Sani Abacha. Tell me, only any insurgent, any banditry, anything that has something to do with insecurity that lasted more than 24 hours, it has a government background. It has a government background. Ọmọ typical ta bí mi Lóńdó ni mí. Ẹ béèrè lọ́wọ́ president yín, ẹ béèrè lọ́wọ́ àwọn senator yín, ẹ béèrè lọ́wọ́ àwọn house of rep yín, ẹ béèrè lọ́wọ́ àwọn governor yín. Kí ló ń fa banditry? Because wọ́n rówó ń bẹ̀. They made money out of it. They make money out of it. Yes. Syria ló ń wà lẹ́ni, wọ́n enjoy democracy. Iṣẹ́ ọwọ́ àwa Nigerian army ni. Don't tell me Nigerian army, they are lazy. Liberia enjoy democracy lẹ́ni, iṣẹ́ ọwọ́ Nigerian army ni. They are still paying them poor. You've not been to war. You've not been to war. Àwọn Rwanda tí wọ́n rí lè ní táwọn èèyàn rọ́ lọ́bẹ̀ lọ bèrè Nigerian army tó kú síbẹ̀. Ṣé ìwọ ti bèrè lọ́wọ́ ara ẹ? Kí ló dé tí àwọn bandits wá ń jẹ wá bí ẹni ń jẹ yín? Kò ní burú fún yín bàbá. Oníṣègùn bọ́lá yàmà ìrísí tuntun ẹjọ́ ẹṣí ẹ̀ prógrámù yìí ẹṣí ẹ̀ rẹ̀. Mi síwájú wa bẹ́lẹ̀ yàmẹ̀yà ọmọ Ondo Ẹ̀kímògún ni mí. Àbí mi Lóńdó ni. Àbí in this force. Nigerian army used to be the best landed soldier in the whole Africa. Àwọn senator tẹ́ kó síbẹ̀. Tọ́mọ tó yẹ kó ṣe tó ń ṣe ẹ̀yin sì ń sọ̀rọ̀ ilé. The most powerful Nigerian institution NDA bandit wọbẹ̀ ó lọ gbé major. Bẹ́ẹ̀ni. Kidnapper wọnú NDA ṣé ìwọ tó wà nínú ilé ẹ ló safe. Ẹ béèrè lọ́wọ́ bàbá yín tẹ́ gbé síbẹ̀ ẹ béèrè lọ́wọ́ wọn. Ṣé bíbí ni gbogbo yín wà tó ń make peace pẹ̀lú banditry tó ń sign agreement pẹ̀lú ẹni tó ń pààyàn. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tó rọ̀ wá. Don't tell me that one Nigerian army bẹ̀rẹ̀. Ṣé ìwọ rí eléyìí láyé Abacha? Because these people they are making money out of it. They are making money. And if you tó máa pàtẹ́wọ́ fún yín 20 times. Tó máa pàtẹ́wọ́ fún yín. State of emergency Nàìjíríà pé òun fún Nigerian army ṣe rí pé mi ò gbójú pamọ́. Èmi ni mò ń sọ̀rọ̀. Thank you. Short mi dáadáa. Thank you. Kí short mi. And ní kí president yìí ti clear state of emergency pé Nigerian army o nìkan bó jẹ́ 82 division bó jẹ́ 81 division mo fún yín ní 30 days ẹ clear àwọn arábì tàbá gbẹ̀mí wọn within 20 days. Thank you. Kọ́ fún wa ní ìtàlẹ̀ ìjà. Ẹjọ́ ẹ fún mi ní ìfẹ́jú kan ẹjọ́ mi ìfẹ́ olórí burúkú tí yóò máa kọ́ síbí wípé Fúlàní kìíní kan. Let us face ẹni tó ń sọ̀rọ̀ yìí and let every one of us learn from it. I don't want dogmatized brain wípé ká wá máa sọ̀rọ̀ níbi ẹjọ́ èyí tẹ́ ẹ sọ ti tó. Ẹ jẹ́ kí àwọn tí wọ́n ń jẹ́ ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń pa wá ní Nàìjíríà ẹjọ́
mi ìfẹ́ nítorí ṣe wá dárúkọ Fúlàní níbí ẹjọ́ tó bá realize pé Nigeria is going down the drain. The people you voted for báwọn náà fira wọn síbẹ̀ nígbà tó máa gorí oyè wọ́n swear that we sworn on the oath under the constitution that we protect life and property. Ṣé wọ́n protect yín? Do they protect you? Tó bá fẹ́ lò yín wọ́n wá lò wá against ara wa. Tó bá fẹ́ wà lórí ipò wọ́n lò wá against ara wa. Bàbá yìí ilé tí mo bá kúnlẹ̀ fún yín lè rí mi wọ́n lò wá against ara wa. Wọ́n lò wá against ara wa tó bá ti fẹ́ ìgbà yín náà máa sọ fún yín pé ọmọ Ìgbò ò dáa ọmọ Yorùbá ò dáa ọmọ Hausa ò dáa ṣùgbọ́n tó bá fẹ́ pín owó nílé ìgbìmọ̀ aṣòfin kò sọ ọmọ Hausa kò sọ ọmọ Ìgbò kò sọ ọmọ Fúlàní wọ́n jọ máa jẹ́ ṣùgbọ́n tó bá ti fẹ́ dé orí oyè níbi tí èmi pẹ̀lú yín à ń struggle láti jẹun àwọn ọmọ wọn wà ń lu òyìnbó ẹ bèrè ṣé ẹ mú iye àwọn tó ń gáàdì wọn lójoojúmọ́ ẹ lọ ní police tani ẹ lọ ní army tani ṣé ó mú iye sọ ọlọ́pàá kan tó ń gáàdì senator ta ló fẹ́ gáàdì èmi àtiwọ́ ẹ fèsì òkè live individual ẹ sọ̀rọ̀ sí bàbá yín èmi lọ́kàn ẹ sọ̀rọ̀ sí vice president yín ẹ sọ̀rọ̀ sí senate president yín ẹ live individual alone ẹ live individual alone ẹ gbé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yálẹ̀ ọmọ tiwa ni kì í ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì mo play àwọn fídíò kan fún yín bí ìgbà tí Jonathan wà ń bẹ̀ ṣe bí gbogbo yín lẹ jáde every one of you ṣé kí n máa dárúkọ yín bàbá mi ló kàn lead wọn Túndé Bákàrè wà ń bẹ̀ bàbá mi Fẹ́mi Fálànà ó wà ń bẹ̀ Túnjí Beatrice ó wà ń bẹ̀ bàbá Adébóyè wọ́n wà ń bẹ̀ wọ́n ní kí Jonathan kúrò kódà wọ́n ń ṣépè fún mo ní fídíò yẹn síbí bọ́ǹtì ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì wọ́n wá ń jẹ wá bí ẹni ń jẹran àwọn tó jẹ pé within 24 hours tá a lè eliminate wọn ẹ ṣe béèrè báwo lọ́n ṣe lọ sí báǹkì wọ́n fi lọ eliminate àwọn sójà ń bẹ̀ bá ẹ ṣe ti béèrè lọ́wọ́ wọn ní ta ló ń kó àwọn wẹ́ńpọ̀ yìí fún wọn ṣé mi pẹ̀lú yín náà ń kó fún àbí Mariam àbí àwọn táwọn àbí àwọn tá a fẹ́ kó sọ̀rọ̀ rẹ̀ kìí sàwọn ọlọ́pọlọ tó ti dín. ẹ má jẹ́ ká máa deviate èmi àti Mariam mọ́ra rí ọ̀rọ̀ tí brọ́dà yìí sọ ló gbé mi gòkè tó sọ pé àwọn sójà wọn lè jà kán gómọ do you know what they call Nigerian army you've not been there before bro you've not been there tó bá máa tọ́ pé náà wàá mọ̀ pé this is a rugged soldier but kí ló wí kí wọ́n you refuse to give them weapon rather than give them weapon you are giving it to the banditry Kamaja your vice president today Alimadu Sheriff òun pẹ̀lú Kasim Shettima pẹ̀lú Alimadu Sheriff àwọn náà dá Boko Haram múlẹ̀ these are the people that started Boko Haram ìgbà tí Modu Sheriff tó fẹ́ jẹ governor Borno State ẹ jẹ́ kí n máa enlighten yín he recruited these people use them as a political talk ìgbà tó lò wọ́n tán ó dà wọ́n sínú igbó these people are spread wide everybody ń lò wọ́n western world wá lò wọ́n everybody wá lò wọ́n náà èmi pẹ̀lú yín náà pa àlè sùn pẹ̀lú olùkọ́ mọ́ ìwọ́dọ̀ pẹ̀lẹ́ ní peace ní tó fi lọ sínú kí náà ti ń pẹ̀lẹ́ tọ́dọ̀ yẹ kẹ́ bá wọn mute. Mr. Kamau ẹ mute ara yín o. please tó fi lọ sínú barrack tó lọ eliminate gbogbo almost 300 soldiers ìwọ tó wà nílé òrùkó safe ni ẹni tó yẹ kẹ́ ẹ bí ẹ máa fọ̀nà wọ́n ń tẹ̀nà ṣé ọ̀nà wo lẹ́ ń ṣe tẹ̀ ní security ọ̀nà wo lẹ́ ń ṣe tẹ̀ ní ẹgbẹ́ ẹlẹ́yàmẹ̀yà Ibo nílé Yorùbá lélẹ́yìn ní Hausa lélẹ́yìn ní Ìdọ̀mọ̀ lélẹ́yìn ẹ kọ́kọ́ gbé yín sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ àfẹ́sì ibi tí kìíní ti ń wá kìíní ọ̀kan wọn ará bíi náà ẹ mú yámì tó ń gáàdì wọn they go around within the capital city with a bulletproof car àwọn wá bí àwọn ń tani banditry tani herdsmen tani ìwọ ni kíni bọ̀lẹ̀ ti wá níbi tí àmì wà ẹ béèrè kí ló kírípù Nigerian army ṣé ẹ ti sùn jọ kankan ronú Nigeria mi tá lè ṣe nǹkankan ẹ wá ní kí ọlọ́dẹ lọ́jà ẹ gbọ́ nǹkan tí chief of defence staff sọ ó ní kẹ́ lọ máa defend ara yín ṣé chief of defence staff tó bá lọ́pọlọ ṣó yẹ kó sọ bẹ́ẹ̀ yẹn àwọn tó yẹ kó defend wa wọ́n ní kẹ́yìn lọ máa defend ara yín èmi ò bójú kí n tó sọ̀rọ̀ mo gbójú mi èmi lẹ́ni tó sọ̀rọ̀ sí Sanwó-Olú ńjọ́ tó ṣòṣì I don't care ìbọn ti bà mí lẹ́ẹ̀mẹ́ta mo survive so kò sí mi ò lè bá rẹ kò sí ní tẹ́ fẹ́ ṣe fún mi lẹ́ni mọ́ I've survived 3 times gone mo survive Liberia mo survive Sierra Leone mo survive Sudan mo dey survive Rwanda so I'm still alive so ó dijọ́ tá a bá sọ̀rọ̀ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀yin young youth tó yẹ ká ru ọpọlọ yín ẹ̀yin lẹ́ ń tẹ̀lé àwọn bàbá òfò ìkiri ẹ̀yin lẹ́ ń jí àpótí ìbò ẹ̀yin lẹ́ ń jí gbogbo ẹ̀ tó bá ti wá lò yín tán wọ́n á wá dà yín sọ́wọ́ apẹnujẹ ẹ wá máa pariwo. wọ́n wàá lọ káwọn kan wá wọ́n làwọn kan ni àwa kọjú síra wa. ẹ wá máa bára wa jà. ẹjọ tẹlifí lè sọ̀rọ̀ ẹjọ mà.
ẹjọ́ ní sùúrù ẹjọ́ please. ẹ fún wọn ní ìṣẹ́jú mélòó ẹjọ́. ẹ farabalẹ̀ jẹ́ sọ̀rọ̀ we can talk. So ẹjọ́ mo kàn fẹ́ bẹ̀ yín pé ẹ fèsì òkè ẹni tí ò fún yín security, and most of you people that talk today you live in abroad, you enjoy dividend of democracy. ẹ̀yin tẹ́ wọ́n Paris lẹ́ni ẹ lè gbé mọ́tò yín láti Paris kẹ́ lọ sí Bordeaux 2 a.m. ẹ lè gbé láti Bordeaux kẹ́ lọ sí Lyon, kò sẹ́ni tó máa mú yín. ẹ̀yin tẹ́ wà ní UK 2 a.m. ẹ lè gbé láti Manchester kẹ́ lọ sí Leeds, láti Leeds kẹ́ lọ sí Liverpool, ẹ máa drive mọ́tò yín, ẹ máa gbádùn ni. ẹjọ́ lẹ́yìn aago 9 lálẹ́ ọmọ Oǹdó ló lè gbéra kó lóun fẹ́ lọ sí Ìjẹ̀bú Òde? Kò sí. aago 7 èèyàn tí ẹ lè dá aago 7 ní Kwara mọ́ nísìnyí. torí pé ẹmẹni tó wà ń bẹ ẹ lè sọ̀rọ̀ ẹ wá attack individual, ìgbà tó bá máa yá ẹ wá máa kọrin gbẹgbẹ wà lọ́wọ́ ń bẹ gbẹgbẹ wà lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà bàbá yín tó lọ́wọ́ ń bẹ ẹ sọ̀rọ̀ mi ò bá yín lọ́wọ́ ń bẹ náà. ẹ yé attack individual, ẹ jẹ́ ká attack àwọn tán provide security fún wa. ẹ jẹ́ ká attack wọn. You promise to provide us security, insurance, life and property náà ṣe gbé ẹ síbẹ̀ bọ̀dù kò kíá eléyà kúlẹ̀ ni. Now they are coming down to southwest. ṣé north láti rí, north east láti rí. They are coming to the southwest. mo ń sọ fún yín ẹ lọ kọ́lẹ̀. They are coming. Gọ́vùnà yín tẹ̀ ń pè ní kíni ẹ̀yin ìyá òfò, ẹ̀yin ìyá ọ̀ràn, ẹ máa gba aṣọ àṣọ àní kiri, ẹ máa gba nkàrà kiri. Bàbá wa ń bọ̀, bàbá yín ń bọ̀, àwọn dẹ̀ ń pa yín lójoojúmọ́. Enough is not pé ká máa attack ara wa. So brother mi tó sọ pé Nigeria mi are lazy, you ń tẹ́ sọ ẹ lọ mú mi. ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò múlà káyì rárá. Nigeria náà mi are not lazy. Thank you. Let another person contribute, please. Àbọ̀rọ̀ la máa ń sọ Mr. Kamal ẹni sùúrù, àbọ̀rọ̀ la máa ń sọ fọmọlúàbí tó bá dénú rẹ̀ lódòdì. Gbogbo ẹni tó bá mọ núrò, ìran mẹ́ta èèyàn lọ́lọ́run dá sílé ayé, àwọn tí wọ́n mọ̀ ọ̀rọ̀ gbọ́, àwọn tó mọ̀ digest àtàwọn tí wọ́n mọ̀ sọ. Gbogbo ẹnikẹ́ni tó bá ní méjì nínú ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká lọ sùn ká wò ó, where is our problem coming from? Ibo ló ti ń wá? Kí ló dé all of a sudden tí gbogbo wa wá dojú kọra wa, àwa hate ara wa? Gbogbo èyí táwọn èèyàn sọ ọlọ́sùn ṣebí gbogbo wa ti ń gbé tẹ́lẹ̀. Why gbogbo tá a bẹ̀rẹ̀ sí ní kọjú síra wa kò tí ì ju ọdún 5 yìí lọ. Tí Muslim bẹ̀rẹ̀ sí ní rí i pé ọlọ́sùn ó wọ̀dán, tọ́lọ́sùn rí i pé Muslim ó ṣe, tí Christian rí i pé Mùsùlùmí ó ṣe. We been living together peacefully before. Why is everything now? Why? Ẹlòmíì nípa bá lò jáàbù they will attack you. Bí wọ́n gbóhùn gbọ́tẹ́nìkan sọ wípé ibo ni mo ti wá rí access Ìlọrin. Mo lè sọ Èkìtì, mo lè sọ Ìlọrin, mo lè sọ Gbónà, mo lè sọ àwọn Òkun. Èdè 4 ní Kwara mo lè sọ dáadáa. Nítorí tó jẹ́ pé gbogbo bẹ̀ ni mo gbé. Tẹ́ bá dressing, people will attack you with your dressing. Tẹ́ bá sọ̀rọ̀, people will attack you with your ọ̀rọ̀. Tẹ́ bá bọ̀ ọ̀rọ̀ ní báyìí nìyẹn, people will attack you. Ẹ̀yin olórí burúkú yìí. This is divide and rule. Divide and rule. Wọ́n tẹ̀yìn wá síra wa. They will be able to. Ẹ jẹ́ ká fún Mr. Kamal láyè kí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn yẹn. Ẹ ká sọ̀rọ̀. Double K kan tó sọ̀rọ̀ ká tó parí because I will soon finish. Ẹ kúkú fún mi. Ẹ̀yin tẹ́ fún mi ẹ̀ẹ́dẹ̀ bá mi. Lovers all over the world, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí, àṣírí ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Àárọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ adarí wa ìjọ ẹ má fẹ̀mí wa ṣòfò mọ́, kì í ṣèlérí tẹ́ ṣe fún wa ní kó tó dípa àdìbò fún yín. Ẹ make oath pé ẹ dáàbò bò wá, ẹ dáàbò bò nǹkan ní wa, ṣùgbọ́n a rí pé ẹ̀yin lẹ́ ń kó security kọ́ra, ẹ̀yin lẹ́ ń lo mọ́tò tó ní bulletproof, ẹ dẹ̀ fi àwa mẹ̀kúnnù ẹ fi wá sínú ìyà, ẹ fi wá sábúlé, gbogbo yín ẹ̀ ń sá lẹ́kọ̀ọ́, ẹ̀ ń sá làbújá, ẹ̀ ń kọ́lé sí Amẹ́ríkà, ẹ̀ ń kó àwọn ọmọ yín, ẹbí yín, ara yín, ẹ̀ ń kó wọn lọ sókè òkun. Gbogbo owó tó yẹ kẹ́ fi tọ́jú ìlú ẹ̀ ń ṣe kúmọkùmọ. Ẹ̀yin tẹ́ jẹ́ olórí ológun náà, àwọn ọmọ lẹ́yìn yín lẹ́ fi ń rúgbó, owó tó bá yẹ kẹ́ fi ra ammunition ẹ̀ ń ṣe bó ṣe wù yín. So ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ fi wá sí wa nílẹ̀ ẹ bá wa dá sí, ẹ comment, ẹ like, ẹ subscribe. So we love you all. Thanks for watching.